ẹni tó ṣiṣẹ́ orin tí ò lè fi kó nǹkan jọ láti sọ pé tíṣẹ́ orin bá tán òun á ṣe nǹkan míì ṣé òun náà máa dáwó fún tó máa fi owó yẹn de nǹkan mọ́lẹ̀ ṣé gbàmútọ́ bà ni ẹ kò sọ àwọn èèyàn ẹ kò take advantage àwọn èèyàn nítorí pé àwọn èèyàn láàánú wọn lè ṣe ẹ kò sọ Nigerians bí idiot bí ẹni tẹ́ pé wọn ò tiẹ̀ lè ronú ilé ọ̀pọ̀lọpọ̀ yín ní kò ń ṣe pé níṣẹ́ kan pòógì ẹ lọ máa gbé ní Lẹ́kí ẹ lọ máa gbé ní ilé 3 million lẹ fẹ́ da sọ́run Nigerians a ní bó ṣe wá sórí íńtánẹ́ẹ̀tì ní ẹjọ́ business wo mo lè ṣe ẹ ṣàánú mi mo fẹ́ ṣe nǹkan iye báyìí ni mo ti ní ẹ bá mi fi iye báyìí kún ó dùn gbọ́ létí ju pé ebi ń pa mí mi ò ní mọ́tò mi ò nílé ṣé Bùsọ́lá Ọ̀kẹ́ ṣé ó gé lọ́wọ́ ni àbó gé lẹ́sẹ̀ Bùsọ́lá lọ wáṣẹ́ ṣe go and work lọ ṣiṣẹ́ orin ògbé ẹ mọ́ nìyẹn orin òtà mọ́ go and work lọ ṣiṣẹ́ and there's another thing ìka tó bá ti ń fúnyàn ló ń jẹ èèyàn kì í gé jẹ kódà kẹ ẹ dóra yín rí kódà kó jẹ́ pé okó ló fi fún ẹ lókìkí èèyàn máa rántí àìmọye èèyàn tó ń dóyàn tí ò gbéyàn lọ sẹ́ni wíẹ̀ eléyìí kọ́kọ́ àìmọye èèyàn tó ń dóyàn lọ́fẹ̀ẹ́ tí nǹkan kò ní tibẹ̀ jáde kódà kéèyàn wá dóyàn kó tiẹ̀ máa fúnyàn ní kọ́bọ̀ ṣùgbọ́n kí òkìkí àbí kéèyàn tara èèyàn dìde ó ṣe pàtàkì láti máa tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ó ṣe pàtàkì láti máa gé ìka tó ń fúnyàn ló jẹjẹ rí ó ṣe pàtàkì láti máa gé ìka jẹ Bíọ́lá má jẹ́ kán ba platform ẹ̀ jẹ́ platform mi ò sí fún tọrọ owó ó dàbẹ̀ ni pé o ti fẹ́ sọ dáńsìn àná àwọn èèyàn míì dẹ̀ wà wọ́n ló sọ tán tò sí ẹ lẹ́yìn wáyé tó ṣe pé Bùsọ́lá ké lánàá ó dẹ̀ gbé wálé ni lọ wá ṣẹṣẹ Bùsọ́lá go and work àwọn tó ní ìfọ̀n tó ní èkánná tá a rí tọ́lọ́run kẹ́ wọn ò jókòó ẹnujọ́ mẹ́ta ẹni Fúnkẹ́ Akíndélé sì ń pariwo pé ẹni tó ti ní 2 billion ẹnujọ́ mẹ́ta ló ń pariwo pé kó bá ń gbé fíìmù dórí 3 billion táwọn èèyàn ní akíníkan ó sì pẹ̀lú ẹ̀ náà ó sì ń tiraka ìyí Tóyìn ìyẹn máa sọ gèlè dànù everywhere tó wà ní láti promote ìyí Ìyábọ̀ pẹ̀lú gbogbo àwọn tí bí àwọn grandchildren and everything ó máa tú bó ṣe ń ṣàríńzò ló ń ṣe gbálá ló ṣe gbòòlò ẹ lọ wáṣẹ́ ṣe ẹ go and work whatever it is tí orin ò bá lọ mọ́ nǹkan mi á lọ àmọ́ má jẹ́ kán ba platform ẹ jẹ́ o nǹkan tó ń ṣe tó fẹ́ ṣe lórí platform ẹ tó yẹ tí platform ẹ wà fún òun kọ́ ló fẹ́ máa ṣe nísìn má jẹ́ kí wọ́n ba platform ẹ jẹ́ because àjẹkú lánàá ọmọ kélé ni ṣé kó sọ pé àjẹ tó kú lánàá ló pọ̀ ọmọ ẹ̀ níjẹ àwọn kan wà ìwọ náà ló sọ tí wọ́n ń wá ẹ lójú méjèèjì for years tí wọ́n ò rí ẹ bá sọ̀rọ̀ tí wọ́n ò rí ẹ kó help láàrin ìjọ tí Bùsọ́lá Ọ̀kẹ́ wá ké ó gbé wá níjọ́ kejì àwọn tó ti wà ń bẹ̀ tí ayé ò mọ̀ wọ́n tí wọ́n wà lórí list ẹ ìwọ náà ló sọ pé o lè attend everybody ṣé o ṣe ká gbọ́ pé táwọn èèyàn bá ti fẹ́ ṣerú nǹkan báyìí nìkan ló máa gbé wọn wá má jẹ́ kán ba platform ẹ jẹ́ má jẹ́ kí wọ́n ba platform ẹ jẹ́ ibi ìbàlẹ̀ ti rí àwọn màmá tí wọ́n bú mi tó ní àwọn ò tiẹ̀ mọ nǹkan tí mò ń ṣe gan bí mo ṣe ń kọrin bẹ́ẹ̀ náà ni mò ń ṣe fíìmù bẹ́ẹ̀ náà ni mò ń ṣe gbogbo torí pé ọ̀nà kò wọjà òun ló dífá fún dókítà tó tún gbàjọ so tí orin ò bá gbèyàn ṣé Bùsọ́lá Ọ̀kẹ́ tó gé lọ́wọ́ àbí ó gé lẹ́sẹ̀ kò lè ṣiṣẹ́ tí ó wá ń gbé wá pé kí wọ́n máa dáwó fún ṣé tó bá dáwó fún sí ṣé gbàmú tọ́ba ẹ lọ wá ṣẹṣẹ àwọn tó dẹ̀ ń gbé labroad àwọn ló ń fara gbajù àwa náà ń ṣiṣẹ́ bí ni o màá bọ́ síta màá ṣe show màá bọ́ síta màá ṣe matchmaking màá ṣe gbá màá ṣàwo màá tún lọ sí community iṣẹ́ community báyìí dẹ̀kẹ̀ ló fẹ́ pààyàn ẹ lọ bèèrè lọ àwọn tó jẹ́ community nurse ó fẹ́ pààyàn jíṣẹ́ ward lọ iṣẹ́ ward yẹn ìgbádùn ni community báyìí èèyàn máa ṣe báyìí because wọ́n nìkan wọ́n sọ fún well over 20 case loads ló máa handle nǹkan kò dẹ̀ gbúdọ̀ ṣe wọ́n every month dẹ̀kẹ̀rẹ́ wàá ṣe supervision ẹ wọ́n dẹ̀ máa ṣe supervision ẹ pẹ̀lú case load ẹni ẹ lọ wáṣẹ́ ṣe please ó ń gbà bí ọ̀dà má jẹ́. ọ̀rọ̀ gbajúgbajà olórin ẹlẹ́yẹlé Bùsọ́lá Ọ̀kẹ́ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn súnmọ́ bí o àǹtí Yínká TNT wọ́n ṣàlàyé ọ̀rọ̀ o wọ́n yànnàná ọ̀rọ̀ látàrí ohun tó ń lọ lórí arábìnrin yìí ẹ gbọ́
àǹtí Yínká TNT mo gbóṣùbà káre fún yín látàrí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe yànnàná ẹ̀ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí kí ni àǹtí Yínká TNT tún sọ lórí ọ̀rọ̀ Ẹlẹ́yẹlé Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má wá gbàgbé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sórí ìkànnì wa tẹ́yin náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan ọ̀rọ̀ ńlá rèé o tí àǹtí Yínká TNT tí wọ́n sọ lórí ọ̀rọ̀ arábìnrin òǹkọrin ni Bùsọ́lá tó kọ Ẹlẹ́yẹlé ìyẹn Bùsọ́lá Ọ̀kẹ́ tó ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára pé kí ọmọ Nàìjíríà kan gbàùn látàrí ebi tó ń pa òun pé wọn ò nílé wọn ò ní mọ́tò ṣùgbọ́n kí ni àbájáde ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o wọ́n ní àìrìn jìnnà láìra bukí ọ̀kẹ́rẹ́ ẹ̀yin èèyàn béèyàn bá débì kan kódà abukí ọ̀kẹ́rẹ́ yóò tó pọnmọ́ o yóò gbọ́ ọmọ pọ̀n ẹ súnmọ́ bí àti Yínká TNT wọ́n sojú abẹ́ǹkó wọ́n yànnàná ọ̀rọ̀ wọ́n pín sọ́tún wọ́n pín sósì àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí o tó bá dénú ẹ̀ yóò dòdìdì ẹ̀yẹ́ yẹn wá ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò lórí ìkànnì wa ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ tó gbọ́n tí àǹtí Yínká TNT ọ̀rọ̀ tí wọ́n bá Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé sọ nínú fọ́nrán yìí pàápàá jùlọ gbogbo èèyàn gan lọ̀rọ̀ yìí bá wí ẹja àmúra ṣiṣẹ́ o ẹja àtẹpámọ́ṣẹ́ orin tí àǹtí Yínká TNT tí wọ́n ti bọnu jù nínú fọ́nrán eré o ipe kí Bùsọ́lá kó lọ múra ṣiṣẹ́ o kó tẹpámọ́ṣẹ́ kó má sọ̀lẹ kó ṣe bí ọkùnrin ẹ̀yin èèyàn fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bí àǹtí Yínká TNT bá ṣe yànnàná ọ̀rọ̀ lórí rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára ẹ jẹ́ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. ṣé àwọn kọ̀líìgẹ̀ tó kù Tọ́pẹ́ Àlàbí àwọn èèyàn ló ń bá ta orin ẹ̀ tẹ́lẹ̀ ló ń bá ṣe kinní orin ẹ̀ tẹ́lẹ̀ ọmọbìnrin yẹn fúnra rẹ̀ nígbà tó rí pé ó ti ń grow open studio ẹ sọ fún mi tí Tọ́pẹ́ bá ṣe pé òun ò kọrin mọ́lé ni ó pè pé mi ò kọrin mọ́lé ni o ìyàwó ló fẹ́ jẹ́ studio tó ní àwọn ìyàwó àṣìṣe ń bẹ̀ ọmọbìnrin yẹn nígbà tó ń ṣe soundtrack wọ́n lè gba 100 jọ tó bá lóun ò kọrin lẹ́ni á ṣe soundtrack ẹ lọ wáṣẹ́ ṣe kí Bùsọ́lá lọ wáṣẹ́ ṣe kó lọ kó work on herself kó lè já ṣáṣá kó lọ wáṣẹ́ ṣe lè máa take advantage of people of Nigerians nítorí pé wọ́n ti láàánú tórin ò bá lọ mọ́ ó gbogbo wa la mọ̀ pé ìgbà là ń lò ẹnì kan ò láyé ìgbà ló nígbà dẹ̀ ń lò tí nǹkan bá jóyàn lówó ń gbà yẹn tí ò bá yàtọ̀ sí tó bá wà ní ibi tọ́lọ́run ń gbé yìí tó jẹ́ pé o mọ̀ pé bó o bá ṣiṣẹ́ wàá gba pension kò má ní anything ìyà ò lè jẹ́ tó máa fi kú ní àwọn tó ń gbé ní abroad tó bá níwèé wọn lọ́wọ́ tó o bá ti síbẹ̀ tí nǹkan bá ti ń jú ẹ lọ́wọ́ níbi tó wà wá máa fi jólẹ̀ ni tó bá wá lu ọ̀nà kan tí ọ̀nà yẹn ò bá lọ tó o dẹ̀ lè sọ pé o kángára ẹ̀ o kúrò ń bẹ̀ wàá wọ́nà míì tó máa lò ní. mo lérò pé eléyìí máa kọ́ gbogbo àwọn tó ń kọrin torí gbogbo àwọn tó kù tó ń kọrin honestly àwọn tí mo rí tí mo mọ̀ pé Ọlọ́run má jọ hand up sí nǹkan tó ń ṣe tí ó ṣe Bùsọ́lá Ọ̀kẹ́ yìí bóyá irú àwọn tó ti bọ́ sí abroad àwọn Tọ́pẹ́ Àlàbí because àwọn yẹn ti fowó ṣe nǹkan sílẹ̀ bí òun tiẹ̀ ṣe nǹkan kan ó ní studio ara ẹ̀ ó ní marketing kìíní ara ẹ̀ tó bá decide láti máa ṣiṣẹ́ fúnra rẹ̀ mọ́ àwọn èèyàn máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ àfi àwọn tẹ́mi mọ̀ ni mò ń sọ omi mọ̀ nǹkan tẹ́lòmíì tún wá ní o dẹ̀ mọ̀ pé pẹ̀lú nǹkan tá à ń rìn oníkálukú á ti máa palẹ̀ mọ́ fún ọjọ́ ọ̀dá sílẹ̀ Bùsọ́lá lọ wáṣẹ́ ṣe go and work platform ẹ o ti ń dò ní bára please mo mọ̀ pé you are a good person o mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan tó ń rí nínú kinní o kàn ń ṣàánú ni lọ wo platform ẹ dáadáa má jẹ́ kan sọ dìdàkudà. tọ́ ẹ̀yin èèyàn káàkiri gbogbo àgbáláyé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní dì orere náà ní etí gbogbo wa ò mọ̀ gbọ́ o ọ̀rọ̀ náà lẹ́ ti gbọ́ yìí o wọ́n wá ní àìsí ń bẹ̀ láì bá ní dá sí tẹ́yìn náà bá ní lérògbà láti sọ sí fọ́nrán tẹ́ ẹ gbọ́ yìí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yẹn lábẹ́ kọ́mẹ̀ntì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín náà rèé tẹ́ bá ìkànnì pàdé akínkáàbọ̀ ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà
ibi táwa fi àdàgbà ètò ìsọ̀lẹ̀ sí rèé bó bá tó ṣe ń lọ àmọ́ mu wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé a ní sì wá wo òní wa a sì ní fi ba ọ̀la wa jẹ́ ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.